Somebody is asking. Okay. Ẹ̀yin obìnrin ṣe ti rí báyìí ṣe rí pé ìgbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ tí mo jáde tí mo sọ pé ó lóun fẹ́yàn ó lóun ò fọ́mọ látọ̀dọ̀ ẹ̀ ṣé wọn ò mọ̀ pé as obìnrin ọkùnrin tó bá tiẹ̀ tí lóun á fẹ́ òun ò fọ́mọ that man is insulting you. Ó ń sọ fún ẹ pé òun ò lè imagine kan mú òun tara ẹ jáde. Ó ti fi ẹ́ wé igi, ó fi ẹ́ wé ìnàkí, ó fi ẹ́ wé ìmàdò ni. Yeah. How old ni obìnrin yẹn ń gbà yẹn? Ọmọ yẹn is likely to be her first child. Ọmọ yẹn is likely kó jẹ́ pé ọmọ tó kọ́ bí ni. Ẹ yọ age ọmọ yẹn kúrò lórí age ìyá yẹn, ìyá tó bí yẹn. Ẹ tún wá yọ 7 kúrò ń bẹ again. That was her age when she was sleeping with this baba. As a very young lady tó wà in your prime age. Surely it's good to desire good thing nínú ayé yìí. But at times, nǹkan téèyàn desire ń gbà mí, ó lè má jẹ́ ìfẹ́ Ọlọ́run fáyé èèyàn. I'm telling you, ibi tó lọ tó ti gbà yìí, ó lè má jẹ́ ibi tó ń wù ẹ́. Bẹ́ẹ̀ ibi tí Ọlọ́run ní ògo, àrísìkí àti ìṣerere rẹ̀ wà nìyẹn. So ibi tó desire yẹn, in quotes, ó lè jẹ́ ibi ẹ̀tẹ́, ibi àbùkù. Bẹ́ẹ̀ àwa obìnrin, ó dìgbà tí ẹlòmíì bá tẹ́ kó tó ṣẹ̀ṣẹ̀ wá gbọ́n. Ìgbà tí mo ń sọ̀rọ̀ yẹn ń jẹta, a lot of people were saying ṣé kí wá ṣe ni mo ní òun fẹ́yàn kí ló. Somebody even send voice note and say ṣé ẹni tó bá ti wá lóun ò fọmọ ṣé kéèyàn má fẹ́ mọ́ ni. Tí wọ́n bá ṣì wù ẹ́ láti bímọ, why would you date a man that has told you pé òun ò fẹ́ ọmọ? Kó máa fẹ́yàn kẹ́ máa ṣe boyfriend, side chick, girlfriend, man friend gan. Kò kọ́kọ́ kún obìnrin lé. Irú èmi báyìí, I'm talking for me, I don't know about other. Èmi ò lè ṣe girlfriend fún yàn. Tó o bá ti lè fẹ́ mi ṣe ìyàwó máa bá tiẹ̀ lọ. Ẹ tún wá fira yín ṣe girlfriend tán. Wọ́n á wá fún yín ní condition. Wọ́n á yan condition lé yín lọ́wọ́. Ẹ tún gbà thinking that you can play smart. It's so sad and painful. As much as a ṣe sọ̀rọ̀ yẹn tó ṣe bá a ṣe sọ pé bàbá yẹn á tọ́jú ọmọ yẹn, wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ní torí ó jọ wọ́n ọmọ wọn ni. Ṣé ti rí sí bàbá fún wa báyìí? Ṣé ti rí response? Bí wọ́n bá tiẹ̀ padà tọ́jú ẹ̀ gan, mo sọ mo ní ẹ má gbé wá sáfẹ́fẹ́. This is not the route. This is not how to go about it. You're dealing with an influential person, someone who is phenomenal, someone who is so influential. Mentality yẹn náà ló kó sórí ọmọ yẹn. Wọ́n ti ní billionaire ní bàbá òun, wọ́n ti ní bí. Then ẹ̀yin èèyàn tẹ́ ń ṣe interview fáwọn èèyàn, mo ti fẹ́ sọ̀rọ̀ yìí ti pẹ́, mo sì ti sọ́rí. Tẹ́ ẹ bá ti ń gbé kámẹ́rà sáwọn èèyàn lójú, ẹ máa bá wọn edit fídíò wọn. Ṣé bí pre-recorded ni kò ń ṣe live? Tó bá yẹ live stream, ẹ lè rí edit bẹ́ẹ̀ bá ṣe ń sọ ló ń broadcast. There is a pre-recorded video. Irú ẹ̀ tí mò ń ṣe yìí, màá ṣe gbé fídíò bàbá sẹ́gbẹ̀ẹ́ ni. You will edit. Ẹ bá ti bá edit ibi tó ti sọ pé wọ́n ti ní billionaire ní bàbá òun, should have edited that place out. Ọ̀tọ̀ ní intention tó ní tó fi sọ, ọ̀tọ̀ ní interpretation táwọn èèyàn fún pé so torí owó ló ṣe wá, tí bàbá ẹ̀ ò bá lówó lọ́wọ́ ò ní wá. Please, tẹ́ bá ti ń set camera sáwọn èèyàn lójú pé victim ni wọ́n, ẹ bá wọn edit video wọn, be professional. I'm telling you, part yẹn should have been removed. That part should have been removed. I'm telling you, part ibi tó ti ní if not a trillionaire, wọ́n ti ní billionaire ní bàbá àwọn, if not a trillionaire sef, she shouldn't have. That, even she said it, that part should have been edited. Ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ já ẹ má mà fira yín ṣẹlẹ́yà. Ẹ má fira. You see, the best thing you can be to a man is to be his wife. If a man does not want to marry you, let him go in peace. Whichever thing tó wù kó ti dà yín pọ̀, Ọlọ́run ò kọ̀rin àjò yín ni. Má lọ fi rẹ̀ ṣẹ̀ sí o. Gbà tí mo rí fídíò yìí, I felt bad.
bẹ́ẹ̀ mo tún rí as ẹ̀kọ́ fún obìnrin. The same person tó ń sọ pé tó bá lóyún kóyún sàrà ni, ṣé báwọn náà gba ọmọ kan tán sọ pé ọmọ ti bọ̀ wálé? ṣé bá ní àwọn ọmọ tán tiẹ̀ jẹ́ ọmọ gan tán bí inside confinement of marriage tó ń kẹ́ wọn bí ojú, ìbí ò sì jù bí. ṣùgbọ́n I pray that that girl will forgive her mother. Wàláì, ó pray pé ọmọdé yẹn á forgive màmá rẹ̀, because ọlọ́mọ yẹn kéèyàn ṣe mistake ayérayé. àmọ́ bàbá á tún mọ̀ ṣìpẹ̀ fún yín náà ni, kẹ́ ẹ dákun kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa wò ó ṣe. ọmọdé lọmọ yẹn, ọmọdé ni, and she's innocent. ó wà innocent, ó wà innocent. tẹ́ bá tiẹ̀ torí epo jẹ́ṣu, ẹ lè torí iṣu jẹ́po. help us to ṣàánú ọmọbìnrin yẹn, ọmọdé ọmọ 13-14 years yẹn, ẹ bá wa ṣàánú rẹ̀. she's a teenager and she's innocent. ẹ ṣé gan.